ní psalm 75 Asaph béèrè fún ìdájọ́ kọ́lọ́run ṣèdájọ́ àwọn oníṣẹ́ ibi kọ́lọ́run ṣèdájọ́ àwọn oníṣẹ́ ibi kọ́lọ́run fún wa ní ìṣẹ́gun kó fún àwọn ọmọ rẹ̀ kó fún wa ní ìṣẹ́gun nílé ọlọ́run kí ìṣẹ́gun pé kó wà. So ní psalm 76 psalm ìṣẹ́gun ni èsì àdúrà tí Asaph tó gbà òun ni psalm ìṣẹ́gun òní psalm 76 Asaph náà ló kọ so orin ìṣẹ́gun sí ọlọ́run oníṣẹ́ ìyanu ó fi kọ orin sí ọlọ́run pé ọlọ́run yìí oníṣẹ́ ìyanu ni so orin ìyìn ni fún agbára àti ìṣẹ́gun ọlọ́run ó jẹ́ ká mọ̀ wípé ọlọ́run yìí ọ̀nà méjì ni o ọlọ́run kan wà sáìdì kan wà tó jẹ́ pé àánú ni àánú ó mọ fi ń gbàyàn sílẹ̀ á fi ṣètọ́jú àwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n sáìdì kan èkejì ọlọ́run tún wà o tó jẹ́ pé iná ajónirun ni o tó jẹ́ pé ìbínú rẹ̀ tó bá bínú kò mà sẹ́ni tó lè dúró níwájú ìbínú rẹ̀ Asaph jẹ́ ká mọ̀ wípé ọlọ́run tá à ń sìn yìí tó bá mọ ọlọ́run yìí á mọ̀ wípé bó ṣe jẹ́ ọlọ́run aláàánú bẹ́ẹ̀ ló ṣe jẹ́ iná ajónirun tó bá sì bínú kò sẹ́ni tó lè dúró níwájú rẹ̀ in fact ẹni tó bá tẹ̀ sọ pé òun bínú sọ́lọ́run ìbínú ẹ̀yẹ ọlọ́run á tẹ̀ tún gbògo lórí ìbínú ẹni yẹn ní pàápàá tó tiẹ̀ kọ́kọ́ sọ pé òun bínú sọ́mọ ọlọ́run kan ó máa dì pẹ̀lú ẹ̀ lórí ìbínú yẹn gangan ọlọ́run á tún wá gbògo bọ́lọ́run ṣe gbògo lórí Hámánì ṣọ̀bẹ̀ pé Hámánì kàn ń bínú Mọ́dékáì ni ó kàn ń bínú pé Mọ́dékáì ó sọ pé òun ò lè forí balẹ̀ fún òun ọlọ́run nìkan ló lè forí balẹ̀ fún ó máa make sure wípé òun rẹ́yìn Mọ́dékáì ó tiẹ̀ lọ gbẹ́gàlò ó ṣe gbogbo ẹ̀ fún bọ̀ kí ló ṣẹlẹ̀ nígbà tó fẹ́ tó àkókò tó fẹ́ ṣe é tó ta ló wá já sínú gálò Hámánì fúnra ẹ̀ ni àtàwọn ẹbí ẹ̀ ọlọ́run tún gbògo lórí ìbínú Hámánì ni so Asaph jẹ́ ká mọ̀ wípé péyàn kan bínú ó kàn bínú lásán ni o ìbínú ẹnì kankan kò dá iṣẹ́ ọlọ́run dúró o pé ọlọ́run yìí iná ajónirun ni o kò sẹ́ tó lè dúró ní ìwájú ìbínú rẹ̀ tọ́lọ́run bá bínú ọlọ́run ò ní bínú sí wa lórúkọ Jésù ẹni tọ́lọ́run bá bínú sí kò sí kankan tó kù o rẹ́rẹ́ ru ni òru ni so Asaph sọ fún wa wípé ó rí ìyìn fún agbára àti ìṣẹ́gun ọlọ́run ni ní pàtàkì lórí àwọn ọ̀tá gbogbo àwọn ọ̀tá tó ń gbógun ti Sálẹ́mù ó lo short Sálẹ́mù ó dẹ̀ dúró fún àlàáfíà àwọn tó ń gbógun ti Jerúsálẹ́mù nítorí bẹ́ẹ̀ ni tẹ́ḿpìlì ọlọ́run níbẹ̀ ló wà Sálẹ́mù àlàáfíà ìtumọ̀ Sálẹ́mù ní àlàáfíà so ó kàn tẹnu mọ́ wípé ọlọ́run ló jẹ́ aláàbò fún Jerúsálẹ́mù ọlọ́run ló jẹ́ aláàbò fún àwọn ọmọ Ísírẹ́lì ó máa ń fa ohun ìjà àwọn ọ̀tá ó máa ń fà á ya pẹ́rẹpẹ̀rẹ ni nígbà míì gan á kù wọ́n lórun tí wọ́n ní jí mọ́ wọ́n á kàn sí orun yẹn orun láéláé ni pẹ̀lú ọlọ́run tá à ń sìn pòun nìyẹn in fact nǹkan tó ṣẹlẹ̀ ní 2 Kings a máa rántí pé nígbà tí àwọn Assyria tí wọ́n lọ gbógun ti Jerusalem ṣàrántí tí wọ́n fi rọ̀gbà yí gbogbo Jerusalem pẹ̀lú nǹkan ogun tí wọ́n ti kó gbogbo nǹkan ogun tán sọ pé kò sí ọ̀nà kankan tán wọ́n á mẹ́sọ̀ pé kò sí èèyàn kankan tó máa escape nínú àwọn èèyàn Ọlọ́run ní Jerusalem níbi tó yẹ pé áàkì Ọlọ́run wà ní o níbi tí àpótí ẹ̀rí Ọlọ́run tó wà ní o ni wọ́n lọ rọ̀gbà yìí bẹ́ẹ̀ tí wọ́n sọ pé àwọn á make sure pé kò síyàn kankan ọba Sennacherib tẹ́ bá rántí pé kò síyàn kankan tó máa jáde kúrò láti inú Jerusalem kí lọ́lọ́run ṣe fún wọn pẹ̀lú gbogbo nǹkan ogun tán kó wá Ọlọ́run kùn wọ́n lórun ni o Ọlọ́run kùn wọ́n lórun ọwọ́ wọn ò tiẹ̀ lè kan àwọn nǹkan ogun tán kó wá gbogbo nǹkan ogun tán kó wá Ọlọ́run fọ́ Ọlọ́run tún wá rán áńgẹ́lì ẹyọ kan péré ni òkú ti ẹ̀ràn méjì áńgẹ́lì ẹyọ kan yẹn ó pa 185,000 nínú àwọn sójà àwọn ábì wọn nígbà tílẹ̀ máa fi mọ́ lọ́jọ́ kejì nígbà táwọn ará Júdà jí ẹ̀rù bà wọ́n pé wọ́n rí pé gbogbo wọn ti kú
orun àsùnkú ni wọ́n kú ni wọ́n ẹ wò bọ́lọ́run ṣe máa ọlọ́run ò ní bínú sí wa lórúkọ Jésù ẹ tọ́lọ́run bá ti bínú sí ó mà ti tàn ọlọ́run kàn bínú ni ó kàn bínú sáwọn èèyàn yìí ni o nígbà tó bá wọn fúnra ẹ̀ gan Sennacherib tó rí wípé àwọn èèyàn yìí pé wọ́n ti sá kò sí kankan tó lè gbé àwọn ará Júdà ṣe gbogbo àwọn sójà ẹ̀ wọ́n ti pa wá 85,000 àwọn tó kù wọ́n sun oorun láìláì wọ́n ṣe é jí oorun tí ò sí wọ́n ṣe é jí lóṣù ọba yẹn fún rẹ̀ gan fèrè sí ni o ó sá padà ọba tó rọ wọ́n ṣẹ́ ó sá padà nígbà tó dẹ̀ máa sá padà ó sá lọ sí inú ilé òrìṣà ẹ̀ nígbà tó dénú ilé òrìṣà ẹ̀ àwọn ọmọ ẹ̀ méjì tó tún bí àwọn ló lọ pa sínú ilé òrìṣà ẹ̀ ni wọ́n lọ pa ọba Sennacherib nítorí pé wọ́n wá gbógun ti àlàáfíà àwọn ọmọ Ọlọ́run so Ásáfù fẹ́ ká mọ̀ ní wípé àwọn ọ̀tá tó ń gbógun ti àlàáfíà ọmọ Ọlọ́run wọ́n ìbínú Ọlọ́run máa dé sórí wọn ní pé ìbínú ni ẹ̀kọ́ Ọlọ́run bá dẹ̀ ti bínú sí pé rẹ́rẹ́ máa ń run ni so Ásáfù sọ wípé gbogbo nǹkan ogun gbogbo ọfà gbogbo nǹkan tó wá ń lò tí wọ́n ti lérí tí wọ́n ti ṣe Ọlọ́run dẹ̀ fọ́ wọn ní tútú Ọlọ́run dẹ̀ kùn wọ́n lórun tí wọ́n jí mọ́ pé Ọlọ́run yìí ó tóbi wípé òun wá ń sọ wípé Júdà mọ Ọlọ́run o torí ẹni tí ò bá mọ Ọlọ́run ọ̀tá fi mú ẹ̀fọn fèrè but Ásáfù sọ wípé Ọlọ́run tóun sọ ń pa èyí àwọn ọmọ ni o ẹni tí ò bá mọ Ọlọ́run kò lè rí bẹ́ẹ̀ o nítorí pé àwọn ọmọ Ọlọ́run Júdà mọ Ọlọ́run yìí sẹ́ orúkọ Ọlọ́run yìí ó dẹ̀ ga ní Ísírẹ́lì ti rí iṣẹ́ ìyanu Ọlọ́run wọ́n ti rí sẹ́yìn so wọ́n mọ̀ nǹkan tọ́lọ́run yìí tó lè ṣe so even though wọ́n wá rọ̀gbà yí wọn ká wọ́n sọ pé kò sẹ́ni tó máa lè jáde kúrò ní Júdà wọ́n pánìkì o àwọn ará ọmọ Ọlọ́run wọn pánìkì níṣẹ́ ni wọ́n dúró pé àpótí ẹ̀rí Ọlọ́run ibi ni Dáfídì gbé sí ibi ló wà tẹ́ḿpìlì Ọlọ́run ibi ló wà ká máa wò nǹkan táwọn ọ̀tá máa ṣe nígbà táwọn máa fi jí láàárọ̀ òkú gbogbo wọn lọ́ bá ń lẹ̀ o òkú gbogbo wọn ni o so ṣùgbọ́n ẹni tí ò bá mọ Ọlọ́run kó má lè sọ bẹ́ẹ̀ so Ásáfù sọ wípé Júdà mọ Ọlọ́run o fẹ́ sọ fún wa Júdà mọ Ọlọ́run ká má rò pé bọ́lọ́run ṣe jà fún àwọn ọmọ ẹ̀ ní Psalm 76 yìí pé bó ṣe máa ń jà fún gbogbo èèyàn nìyẹn o rárá o ẹni tó mọ Ọlọ́run tó ń sìn òun ni Ásáfù ń sọ ń pa ẹ̀ o ó nítorí òkè kan ó ga ju òkè kan lọ òkè tọlọ́run ó ga ju òkè àwọn tí wọ́n ti lọ ń gbàdúrà sáwọn òrìṣà kan ti lọ ń ṣe oríṣiríṣi pé òkè tó ga jù yìí òun ni Ọlọ́run Olúwa Ọlọ́run Ísírẹ́lì Ọlọ́run Jákọ́bù òun ni so ẹ̀rù Ọlọ́run pé aláti bẹ̀rù Ọlọ́run mo fẹ́ fi ṣe ọ̀rọ̀ ìyànjú but torí pé bá ṣe ṣe pẹ̀lú ọ̀rọ̀ ká mọ Ọlọ́run yẹn ẹ jẹ́ ká fi ǹjẹ́ o mọ Ọlọ́run ká fi ṣe ọ̀rọ̀ ìyànjú wa ǹjẹ́ o mọ Ọlọ́run torí ta bá ń sin Ọlọ́run tá a mọ Ọlọ́run Sátánì á tàn yan torí Sátánì má lè disguise as angel of light ó má lè ṣe bíi áńgẹ́lì Ọlọ́run ó lè ṣe bẹ́ẹ̀ bó téèyàn bá mọ Ọlọ́run téèyàn ń sìn èèyàn á sọ pé get thee behind me get thee behind me Sátánì mo mọ̀ pé ìwọ ló ń ṣe get thee behind me so a lè mọ Ọlọ́run nípa ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ bá wo ẹjọ́ bá ti wo fíìmù tí Mount Zion ṣe fún Dàjí Adébóyè ń pa ìtàn ayé wọn Pásítọ̀ Adébóyè bíi bàbá tọ́lọ́run lò láti dá ìjọ ìràpadà sílẹ̀ wípé bàbá Ọlọ́run tó pè mí yìí pé mi ò mọ̀ wọ́n pé mo dẹ̀ fẹ́ mọ Ọlọ́run pé Ọlọ́run tó sọ pé mi ni mo fẹ́ ṣe iṣẹ́ yìí mo láti ẹni tí mo fẹ́ ṣe iṣẹ́ fún mo láti mọ Ọlọ́run yìí dáadáa o báwo mo ṣe lè mọ Ọlọ́run yìí dáadáa bàbá wa sọ fún wọn pé Bible yìí tó bá ti ń kà á ipò rí bíi lẹ́tà tí bàbá kọ sílẹ̀ fọmọ kékeré ọmọ tí ò tí ì gbọ́n dáadáa tí ò tí ì mọ bàbá ẹ̀ wá kọ lẹ́tà gbogbo nǹkan nípa ara rẹ̀ àti nípa ọmọ yẹn ó kọ sínú ìwé ó wá fi lẹ́tà yẹn pamọ́ pé tọmọ yẹn bá ti dàgbà pé kán fún kó máa kà á pé tọmọ yẹn bá kà á ló máa ṣe mọ gbogbo nǹkan nípa bàbá rẹ̀ ló máa ṣe mọ nǹkan tó tọ́ sí òun nǹkan tó jẹ́ ogún
bàbá rẹ̀ tó jẹ́ ti tiẹ̀, pé nínú lẹ́tà yẹn ló máa ti kà. So nínú ọ̀rọ̀ Ọlọ́run ó la máa ti fi mọ Ọlọ́run. Ṣùgbọ́n ó ní àwọn nǹkan kan ní ọ̀rọ̀ Ọlọ́run tá láti mọ̀ láti fi mọ Ọlọ́run. Àkọ́kọ́ ni orúkọ Ọlọ́run. Ní ọdún tó kọjá, àwọn ìyá wa fún wa lórúkọ tó pọ̀ rẹpẹtẹ. Ní orúkọ Ọlọ́run, pé tẹ bá nílò Ọlọ́run tó máa jà fún yín, ó nílò orúkọ Ọlọ́run tẹ máa pè. Tẹ bá nílò Ọlọ́run tó máa pèsè fún yín, ó lórúkọ Ọlọ́run èyí tẹ máa pè. Tẹ bá nílò Ọlọ́run tó bá ní pé àlàáfíà ẹ wá àlàáfíà yẹn ò ní kò sí, ó lórúkọ Ọlọ́run tẹ máa pè. Torí òun lọmọ aládé àlàáfíà. So ó ní bẹ́ẹ̀ ṣe máa sọ wípé bàbá mi ò lè máa jẹ́ ọmọ aládé àlàáfíà kéèyàn má dẹ̀ lálàáfíà, ṣó possible ni. So aláti orúkọ àwọn Ọlọ́run ó máa jẹ́ ká mọ ẹni tí Ọlọ́run tó jẹ́. Kò wá ń ṣe orúkọ Ọlọ́run nìkan, agbára Ọlọ́run, torí oníṣẹ́ ìyanu ni, oníṣẹ́ àrà ni. Òfurufú tí ẹ̀ ń fi ògo Ọlọ́run ó máa ń fi hàn àwọn iṣẹ́ ìyanu rẹ̀. Ó máa jẹ́ ká mọ̀ pé Ọlọ́run nìkan ló lè ṣe léyìí, Ọlọ́run nìkan ló lè ṣe léyìí, Ọlọ́run nìkan. Gbogbo àwọn tó lọ ń bọ òrìṣà tó ń sọ pé òrìṣà Ọlọ́run wọn, èmi ò tí ì gbọ́ òrìṣà kankan tó lànà nínú òkùnkùn parí o, tó dẹ̀ kó àwọn èèyàn rẹ̀ kọjá lórí ọ̀gbẹlẹ̀. Nígbà tó dẹ̀ kó àwọn èèyàn rẹ̀ kọjá tó dẹ̀ wá rí ọ̀tá àtàwọn ọmọ ogun wọn, tó dẹ̀ ṣèrèbọmi ìparun fún wọn sínú òkùnkùn pa, tó dẹ̀ tún dé òkun yẹn padà. Ọlọ́run kan péré ni mo mọ̀ tó ṣe irú ẹ̀. Ọlọ́run kan lòkun rí tó sá, Jọ́dánì rí ó padà sẹ́yìn. Àwọn òkè ńláńlá ni wọ́n ń fò bí àgbò, àwọn kéékèèké àwọn náà ń fò bí ọ̀dọ́ àgùntàn. Ilẹ̀ wárìrì níwájú Olúwa Ọlọ́run Jákọ́bù ni. Kò sọ Ọlọ́run kankan tó tírú ẹ̀ tó ṣẹlẹ̀ sí. So nípa agbára Ọlọ́run, ó máa jẹ́ kọ́kọ́ èèyàn balẹ̀ pé tí mò ń sìn yìí alágbára ni, alágbára gíga ni. Kò sọ Ọlọ́run kankan tó nírú agbára tí Ọlọ́run yìí tó ní. So nípa agbára Ọlọ́run, àwọn iṣẹ́ ìyanu rẹ̀, èèyàn á mọ̀ wípé this is the God. Ọlọ́run tí mò ń sìn òun leléyìí. Ìwà Ọlọ́run ní kárátà. Ìwà Ọlọ́run, tá a bá mọ ìwà Ọlọ́run, téèyàn kan bá tẹ̀ sọ fún wa wípé báyìí ni ẹ sọ fún yín pé rárá o. Téèyàn kan bá sọ fún yín pé ọmọ yẹn ìdánwò tó ṣe yẹn kò lè pass, ẹ máa sọ pé na lie, it's a lie. Irọ́ ni. Torí ìwà Ọlọ́run ni wípé gbogbo ọmọ tó fi fún mi wọ́n wà fún àmì àti fún iṣẹ́ ìyanu. Ìwà Ọlọ́run nìyẹn. Ọlọ́run ò dẹ̀ kì í bẹ̀rẹ̀ project kan kó má parí ẹ̀, kò kì í ní abandon project, nítorí orúkọ rẹ̀ ìbẹ̀rẹ̀ àti òpin ni. Tó bá ti bẹ̀rẹ̀ nǹkan, Ọlọ́run máa ń parí ẹ̀ ni. So láti mọ ìwà Ọlọ́run, téèyàn kan bá rí òun ríran, òun rí pé ẹ máa kú ẹ̀ sọ pé fún pé irọ́ ló pa, is a lie. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún mi pé èmi kì yóò kú bí kò ṣe yíyè. Láti fi iṣẹ́ Ọlọ́run, ìwà ẹni yẹn, pípé tó bá ti ń ṣiṣẹ́ fún òun Ọlọ́run, òun Ọlọ́run yìí o, òun ò ní jẹ́ kó kú, òun á dáàbò. Ìwà Ọlọ́run nìyẹn. Ṣùgbọ́n téèyàn ò bá mọ ìwà Ọlọ́run, báwo ló ṣe fẹ́ ṣe mọ Ọlọ́run tó ń bá rìn? So Ásáfù ń sọ wípé Júdà mọ Ọlọ́run. Júdà mọ̀ pé Ọlọ́run yìí, Ọlọ́run tó máa ń ṣèdájọ́ ni o. Ọlọ́run yìí, Ọlọ́run tó máa ń dáàbò bo àwọn ọmọ rẹ̀, òun lọ́lọ́run. So pẹ̀lú ìgboyà, pẹ̀lú confidence ni Ásáfù ṣe ń sọ wípé tọ́tá bá dé, àwọn ò nílò láti bẹ̀rù o, nítorí pé ìwà Ọlọ́run yìí ni pé ó máa dáàbò bo àwọn ọmọ rẹ̀, ó dẹ̀ máa jẹ́ iná ajónirun fún àwọn ọ̀tá. Kò dẹ̀ sí nígbà tó bá dẹ̀ ti bínú sọ̀tá, kò sọ̀tá kankan tó lè dúró níwájú rẹ̀. So ìwà Ọlọ́run nìyẹn. Dẹ̀ ní májẹ̀mú tuntun, Jésù Kristi fún rẹ̀ gangan ó wá gẹ́gẹ́ bí express image of God. Holy Spirit help me, kí ni Yorùbá express image? Ó wá ní àwòṣe Ọlọ́run, àwòrán Ọlọ́run. Thank you ma. Hebrews 1:3, ẹ lè lọ ka Hébérù orí kìíní ẹsẹ̀ ìkẹta. Ó sọ wípé ẹni tí ń ṣe ìtànṣán ògo rẹ̀ àti àwòrán òun tìkára rẹ̀. Àwòrán ká lè mọ Ọlọ́run tá à ń sìn, ká má máa doubt wípé Ọlọ́run yìí gan báwo ló tiẹ̀ ṣe rí, báwo ni akúkú ń gbọ́n pa ẹ̀ ní àkúkú tí ì rí. Ẹ tó bá ti rí Jésù ó ti rí Ọlọ́run.
so a lè study Jesus Christ tá a bá mọ̀ ń pa Jésù àti mọ̀ ń pa Ọlọ́run nìyẹn. So ọ̀nà mẹ́rin tá a ṣe lè fi mọ Ọlọ́run gidi nìyẹn: orúkọ rẹ̀, agbára rẹ̀, ìwà rẹ̀ àti Jésù Kristi. Jésù Kristi kì í ṣe pé ó kàn wá láti wá jẹ́ olùgbàlà fún wa nìkan, ó wá fún wa láti lè mọ Ọlọ́run tá à ń sìn. Ó fẹ́ ká mọ Ọlọ́run tá à ń sìn ní Acts of the Apostle chapter 17 verse 23, Iṣẹ́ Àpọ́stélì orí 17 ẹsẹ̀ 23. Paul sọ wípé nítorí bí mo ti ń kọjá lọ tí mo wo ohun wọn nì tí ẹ̀yin ń sìn, mo sì rí pẹpẹ kan tí a kọ àkọlé yìí sí: fún Ọlọ́run àìmọ̀. Àwa ò ní sí Ọlọ́run àìmọ̀ lórúkọ Jésù. So ó ní àwọn èèyàn yìí, Paul ń kọjá lọ ní Athens ni o, ó dẹ̀ rí pé àwọn èèyàn yìí wọ́n ń sin Ọlọ́run lóòótọ́, wọ́n á lọ sórí òkè, wọ́n á lọ máa rú ẹbọ sí Ọlọ́run, wọ́n á máa gbàdúrà, wọ́n á máa ṣe oríṣiríṣi ni wọ́n ń ṣe. Paul dẹ̀ rí pé gbogbo nǹkan tó ń ṣe yẹ kò kì í ṣọ̀nà Ọlọ́run. Ọlọ́run kò ṣe pé bí òrìṣà náà fẹ́ bọ wọn à ń bọ òrìṣà, Ọlọ́run làwọn rò pé àwọn ń sìn. Wọ́n tẹ̀tún ṣe pẹpẹ pé àkókò mọ Ọlọ́run náà. Àwọn tó ń bọ Ṣàngó wọ́n mọ̀ pé Ṣàngó, wọ́n ti kọ Ṣàngó sí. Àwọn tó ń bọ Ọya wọ́n ti mọ̀ pé Ọya ni. But Ọlọ́run tí wọ́n ń sìn ní Athens wọ́n làwọn ò mọ̀, àwọn ò mọ orúkọ ẹ̀, àwọn ò mọ kankan ń pa ìbọ̀tán wọ́n ń sìn. So Paul láti máa sọ fún wọn ní wípé Ọlọ́run àìmọ̀ òun ni mo wá tẹ́ rò pé ẹ̀mọ̀ yìí ò ní mo wá sọ fún yín pa rẹ̀. Mo fẹ́ kẹ́ mọ Ọlọ́run yìí, torí tá a bá mọ Ọlọ́run yìí, èèyàn ò lè, ẹni téèyàn bá mọ̀ lèèyàn ń bá rìn o. Àwọn èèyàn dẹ̀rẹ́ àti ka ọ̀rọ̀ Ọlọ́run, mi ò mọ bí, I don't know, people don't want to read o. Nígbà tẹ́ bá sọ pé ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ̀ dẹ̀ fẹ́ mọ Ọlọ́run, tẹ́ ẹ̀ ka ọ̀rọ̀ rẹ̀, báwo lẹ máa ṣe mọ Ọlọ́run? Tí ò bá jẹ́ pé review tá a máa ń ṣe, ọ̀pọ̀lọpọ̀ ni ò tiẹ̀ ní lọ wo fídíò yẹn rárá, tó ní mo rí pé màtọ́ba tí review bá di ọ̀la, nígbà ilẹ̀ máa rí a lot of people tí wọ́n á ṣẹ̀ lọ máa wo fídíò yẹn, tó nípa ti mọ̀ pé èyí a máa ṣe review. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó yẹ ká mọ ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kó mọ dùn mọ́ wa ká lè mọ ẹni tá à ń sìn ní. Sọ́dà Sátánì ò ní jẹ wá ń yà, torí téèyàn ò bá mọ Ọlọ́run tó ń sìn, Sátánì á máa jẹ́ ń yà, Sátánì ò ní jà wá ń yà lórúkọ Jésù o. So ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká túbọ̀ ka ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jẹ́ ká mọ Ọlọ́run yìí. Ó lá máa lè sọ fún àwọn ọmọ wa pé Ọlọ́run tí mò ń sìn yìí báyìí ló ṣe rí, báyìí ló ṣe rí, báyìí ló ṣe rí. Tá a bá mọ ẹni tọ́lọ́run jẹ́, báwo la máa ṣe sọ fún aláìgbàgbọ́ pé kó wá gba Ọlọ́run? Ṣé ẹni téèyàn ò mọ̀, blind leading the blind nìyẹn? Aláti mọ Ọlọ́run, ká mọ orúkọ Ọlọ́run, ká mọ agbára Ọlọ́run, ká mọ ìwà Ọlọ́run. Tá bá mọ ìwà Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní òtí ẹ̀dí la máa mọ̀ pé lẹ́yìn kan bá sọ nǹkan àbí ọlálà kan, ẹ máa káńsù aláyẹn, ẹ máa kúrò lórí ẹ̀ nítorí pé kò kì í ṣe ìwà Ọlọ́run. Ọlọ́run ò kì í ṣe bẹ́ẹ̀. So ẹ jẹ́ ká ka Psalm 76. Psalm 76 mo ti sọ fún wa wípé Asaph ló kọ. Psalm ìṣẹ́gun dẹ̀ ni, Psalm ọpẹ́ àti ìṣẹ́gun ni. Psalm tó fi hàn wípé Ọlọ́run yìí onídàájọ́ òdodo òun ni. So ní verse 1 ó bẹ̀rẹ̀ pẹ̀lú pé ní Júdà lè a gbé mọ Ọlọ́run. Ṣẹ́rí, Asaph sọ pé ní Júdà o, a mọ Ọlọ́run o. Àwọn Bible scholar sọ pé nínú ìyìn èèyàn á mọ Ọlọ́run. Lóòótọ́ ni, torí Júdà ìyìn ló dúró fún. Nínú ìyìn lóòótọ́, níbi téèyàn bá ti ń yin Ọlọ́run lóòótọ́, torí ẹ fi ilẹ̀ mọ̀ pé lóòótọ́ nínú ìyìn èèyàn á mọ Ọlọ́run. Bọ̀tí kátà Asaph sọ ń bí yìí ni pé ní Júdà o, Júdà á mọ Ọlọ́run o. Júdà ò sí Ọlọ́run àìmọ̀ o, Júdà á mọ Ọlọ́run. Ó ní orúkọ Ọlọ́run ó sì pọ̀ ní Ísírẹ́lì, yẹn ní pé orúkọ ẹ̀ ga ní Ísírẹ́lì. Orúkọ Ọlọ́run ga ní Ísírẹ́lì. Tó ní wọ́n gbọ́ ìtàn Mósè, wọ́n gbọ́ gbogbo ẹ̀. Nígbà tí Mósè tó fẹ́ lọ fèsì Fáráò, Mósè sọ fún Ọlọ́run, nígbà tí Ọlọ́run ní Mósè ó fẹ́ kó lọ bá Fáráò, Mósè ní Fáráò, ṣé Fáráò wá jẹ́ ẹran rírọ̀ ni? Ta ni mo máa sọ pé ó rán mi? Tí n bá mọ ẹni tó rán mi iṣẹ́ mi ò lè lọ o. Mo láti mọ Ọlọ́run tó rán mi iṣẹ́.
torí Ọlọ́run sọ fún pé ẹ máa lọ sọ pé Ọlọ́run ó ní Ọlọ́run pọ̀ ní Egypt. Fáráò máa bi ó pé èwo nínú àwọn ọlọ́run Egypt ló rán òun sí òun, kí ló fẹ́ sọ? Ìyẹn ni pé mo fẹ́ mọ̀ ọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. I want to know you. Ẹ tí màá bá ṣiṣẹ́ màá ṣáàmọ́. Ọlọ́run sọ fún wípé èmi ni tí ń jẹ́ èmi ni. Sọ fún wípé èmi ni tí ń jẹ́ èmi ni. Lẹ́yìn tí Ọlọ́run tiẹ̀ ti sọ fún orúkọ yẹn fún Mósè, Mósè ni mo fẹ́ rí agbára rẹ, jẹ́ kágbára rẹ kọjá. Let me know how powerful you are. Ẹ tó bá lọ fèsì Fáráò, Amúra, I want to know you. Ṣé o lágbára ju àwọn ọlọ́run Israel, àwọn ọlọ́run Egypt wọ̀nyí? Ó yá, fi agbára. Ọlọ́run dẹ̀ kọjá pẹ̀lú agbára rẹ̀. So Mósè rí agbára Ọlọ́run, ó dẹ̀ gbọ́ orúkọ Ọlọ́run kó tó di pé lọ fèsì Fáráò. So wọ́n gbọ́ ìtumọ̀ èmi ni tí ń jẹ́ èmi ni. Èmi ni tí ń jẹ́ èmi ni pé tó bá fàlàáfíà, èmi ni. Tó bá dẹ̀ fẹ́ wàhálà, èmi ni. Tó bá fẹ́ kí n ṣèdájọ́ ẹ, èmi ni. Èmi ni for all situation ni o, èmi ni. The I am. Ìwòsàn ló fẹ́ ni, èmi ni. Ọmọ ló fẹ́ ni, èmi ni. Whatever is it tó fẹ́, I'm God, èmi ni. Lápọ̀dọ̀ mi ni gbogbo ẹ̀ ti wá. So Judah mọ Ọlọ́run, wọ́n ti gbọ́ nípa oríṣiríṣi orúkọ Ọlọ́run. Ọlọ́run nígbà tó bá Abraham sọ̀rọ̀, ó lórúkọ tó sọ fún Abraham. Nígbà tó bá Isaac sọ̀rọ̀, ó lórúkọ tó sọ fún. Nígbà tó bá Jacob sọ̀rọ̀, ó lórúkọ tó sọ fún. So gbogbo orúkọ yẹn tí òun ló ṣe sọ pé àwọn ọmọ Ọlọ́run yìí nígbà tó kó wọn kúrò ní Egypt, á fi pílà síwájú wọn. Lọ́sàn-án ó máa gbé kinní síwájú wọn. Lálẹ́ á gbéná síwájú wọn. Lọ́sàn-án yẹn kò ní jẹ́ kí oòrùn, kò tẹ̀lé jẹ́ kó wà fẹ́ẹ̀tì wọn rárá. Nígbà tó bá tún dalẹ́, á tanná síwájú wọn. So wọ́n mọ Ọlọ́run tó ń sọ ń pa ẹ̀. They are not joking. Kò ṣe pé a kàn lọ chọ́ọ̀chì, à ń ka Bible. Wọ́n really mọ Ọlọ́run tí wọ́n ń sìn. So òní Ásáàfù sọ pé orúkọ rẹ̀ ó ga ní Ísírẹ́lì o. Ọlọ́run oníṣẹ́ ìyanu ni o. Ọlọ́run tó ti ṣe iṣẹ́ ìyanu ní gidi ni. So àwa mọ Ọlọ́run ní Judah. Ní verse 2 ó wá ń sọ wípé ní Sálẹ́mù pẹ̀lú ni àgọ́ rẹ̀ wà. Ní Jerúsálẹ́mù ló ń pè ní Sálẹ́mù. Níbi àlàáfíà yẹn, ìlú àlàáfíà ló túmọ̀ sí. Ní Jerúsálẹ́mù yẹn gangan, ibẹ̀ ni wọ́n gbé àgọ́ rẹ̀ sí. Ibẹ̀ Dáfídì gbé sí. Ibẹ̀ náà gbé àgọ́ Ọlọ́run nínú Síónì. Níbi orí òkè Síónì yẹn gangan, ibẹ̀ náà gbé sí. Ìyẹn ló dúró fún tẹ́ḿpìlì Ọlọ́run, òun ló dúró fún Ọlọ́run. Ibẹ̀ làwọn ọmọ Ísírẹ́lì máa ń lọ sí pé ibi tí presence Ọlọ́run wà. But a dúpẹ́ ń sìn ara wa gangan òní tẹ́ḿpìlì Ọlọ́run wà. 1 Corinthians chapter 3 verse 16. Nígbà tí Jésù ti dé, tá bá ti gba Jésù Kristi sínú ayé wa, tẹ́ḿpìlì wa ó ti di ti Ọlọ́run. So nísìn tẹ́ḿpìlì yẹn táwọn ọ̀tá ò lè súnmọ́, tọ́tá ò lè borí rẹ̀, nínú wa ló wà. Ó ń gbé nínú wa fẹ́ tó bá ti gba Jésù Kristi nísìnyìí. So mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú orin Psalm 48 tí mo kọ nígbà tá fẹ́ bẹ̀rẹ̀ pé great is the Lord and greatly to be praised. Nílùú Ọlọ́run ní Mount Zion lórí òkè Síónì, ibi tí ibùjókòó Ọlọ́run gangan, níbi tí àgọ́ Ọlọ́run níbi tó wà. So Ásáàfù kàn ń sọ ni ó rán gbogbo èèyàn létí ni o pé ibi táwọn ọ̀tá wá dojúkọ yìí, ibẹ̀ gangan ní ibùjókòó Ọlọ́run o. Níbi tí Ọlọ́run jókòó sí ní Síónì, òun làwọn ọ̀tá òdì wọ́n wá dojúkọ. So ó wá sọ ní verse 3 ó wá sọ pé níbẹ̀ ni ó gbéṣẹ́ ọfà, ibi tí Ọlọ́run wà yẹn, nígbà táwọn ọ̀tá yẹn tán dé, tán wá rọ̀gbà yíká, níbẹ̀ ló ti gbéṣẹ́ ọfà wọn. Ọfà tán fẹ́ wá fi jagun, ó ṣẹ́ ni o. Ọrùn wọn tán kó wá tán fi ń jagun, Ọlọ́run ṣẹ́ gbogbo ẹ̀ ni o. Gbogbo àpáta ìyẹn dúró fún gbogbo idà àti àwọn ìhámọ́ra ogun wọn tán kó wá gbogbo ẹ̀. Ọlọ́run render useless ní owó rí lò. Mo lè ti fún wa ní àpẹẹrẹ àkókò ìṣẹ́gun tó ń sọ yìí lákòókò tí ọba Sennacherib ọba Assyria tó wá yí Jerusalem tó wá yí ká pé wọ́n fẹ́ destroy Judah, wọ́n fẹ́ destroy Jerusalem. Kò sí nǹkan tó ń jẹ́ ibi tó rí àpótí Ọlọ́run wà, àwọn fẹ́ wá àpótí Ọlọ́run yẹn. Lákòókò yẹn gbogbo nǹkan tán kó wá, gbogbo ọfà wọn, Olúwa ṣẹ́ gbogbo ẹ̀ ni. Ẹ lè ka tẹ́ bá délé, kò sákòókò àti kà ń sìn 2 Kings. Ẹ lọ ka story yẹn 2 Kings, ẹ máa rí
nígbà tán wá gbógun ti ọba àwọn èèyàn Ọlọ́run ní Jerusalem. So ní verse 4 ó wá sọ pé Ọlọ́run yìí tá à ń sìn yìí ó ní Ọlọ́run yìí ó ní ìwọ ní ògo àti ọlá ó ju òkè ńlá ìkógun wọn nì lọ, òkè kan ga ju òkè lọ. Ọlọ́run tí Ísírẹ́lì mọ̀, Ọlọ́run tí Júdà mọ̀ pé Ọlọ́run ó ní ògo ó sì ní ọlá ju àwọn òkè tán ti lọ ń rú ẹ̀wọ̀n ẹbọkẹ́bọ tán ti lọ ń gbàdúrà sáwọn Ọlọ́run tí ò létí tí ò gbọ́ kankan. Ọlọ́run tó disappoint wọn nígbà tí Elijah sọ pé ó yá lórí Mount Carmel, Ọlọ́run wọn tó sùn tán kọrin tán pariwo tí ò jí pé Ọlọ́run kan ga ju Ọlọ́run kan lọ. So Asaph sọ wípé ìwọ Ọlọ́run Ísírẹ́lì ìwọ ní ògo àti ọlá ju òkè ńlá ìkógun wọn nì lọ. You are more powerful than them. Supremacy of God's power. God is just sovereign. Kò sí the self-existed God, kò sẹ́ni tó dá. Ó dá gbogbo èèyàn bọ̀ kò sẹ́ni tó dá, ó ní òun nìkan ló dá ara rẹ̀. That is the God that Asaph is talking about. So ní verse 5 ó wá sọ wípé ó ní a kó àwọn aláyà líle ní ìkógun. Wọ́n ti sun ọrùn wọn àwọn nǹkan tán wá fi ja ogun wọ́n sun ọrùn wọn. Gbogbo ọkùnrin alágbára kò sì rí ọwọ́ láti ti fi nǹkan ogun tán kó wá láti lò, wọ́n rí ọwọ́ láti lè fi lò ó torí pé Ọlọ́run kùn wọ́n lóorun, wọ́n sùn lọ ni. Lóòótọ́ wọ́n kó nǹkan ogun wá rẹpẹtẹ o tí Júdà ò dẹ̀ nírú ẹ̀ láti fi bá wọn jà, wọ́n kó wá rẹpẹtẹ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ sí wọn? Níṣe ni wọ́n sun oorun ikú ni wọ́n sùn o. Àwa ò ní sorun ikú lórúkọ Jésù. Àwọn akọgun wọn tán fẹ́ wá bá wọn ja ìjà tán fẹ́ pa Júdà rẹ́ Ọlọ́run dẹ̀ rọra kùn wọ́n lórun ikú. Kò tiẹ̀ nídìí pé kò nídìí wàhálà, ṣe bẹ́ẹ̀ lágbára ni. Nígbà tẹ́ ẹ̀ bá lè lo agbára náà nǹkan kí ló wá kù? Òun la ṣe máa ń sọ pé alágbára tó máa ń gba agbára lọ́wọ́ alágbára tó fẹ́ fi agbára ni ọmọ aláìlágbára lára. That is the God that we serve. Ó máa arẹ́ndà agbára wọn yẹn tán gbójúlé yẹn arẹ́ndà useless. Ní verse 6 ó wá ń sọ pé nípa ìbáwí rẹ Ọlọ́run Jákọ́bù àti kẹ̀kẹ́ ogun wọn àti ẹṣin wọn wọ́n mọ̀ sí oorun àsùnkúmọ̀ ni. Nígbà tọ́lọ́run bínú sí wọn, tọ́lọ́run bá wọn wí, àti kẹ̀kẹ́ ogun tí wọ́n kó wá àti ẹṣin tán fẹ́ fi jà tán kó wá ní rẹpẹtẹ wọ́n sùn oorun ikú ni o. Wọ́n sùn lọ ni wọ́n jí, wọ́n dẹ̀ wá jagun ni o, wọ́n sùn lọ wọ́n jí. Jeremiah 51 verse 39. Prophet Jeremiah sọ̀rọ̀ nípa ìgbà tó ṣẹlẹ̀ nígbà yẹn. Jeremiah 51 verse 39 ó sọ pé nínú ooru nínú heat ni o, ó ní nínú ooru wọn lé èmi ó ṣe àsè ohun mímu fún wọn, èmi ó sì mú wọn yó bí ọ̀mùtí kí wọn kí ó lè máa yọ̀. Wọ́n á máa yọ̀ ni o, wọ́n á ti mọtí yó, wọ́n á máa yọ̀ kí wọn kí ó sì sun oorun láéláé, oorun tí wọn ò ní jí mọ́. Ìyẹn ọ̀tá ọmọ Ọlọ́run nìyẹn o. Ọlọ́run sọ fún Prophet Jeremiah wípé má wọrí nínú ooru wọn nínú heat yẹn má ṣe àsè bímú fún wọn. Àsè yẹn wọ́n máa mú tó bá ti wá mú tán wọ́n á yó bí ẹni tó mu ọtí ni. Nígbà tá bá dẹ̀ wá yó tán wọ́n wá máa yọ̀, tán bá wá yọ̀ yẹn wọ́n wá sun oorun tá máa sùn yẹn oorun láéláé ni. Wọn ò ní jí mọ́, kí wọn kí ó má sì jí mọ́ ni Olúwa wí. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ẹ̀rí pé tó bá bárò Ọlọ́run rẹ̀ jà ẹ̀rí kó ti kọjá ààyè ẹ̀. Mo rántí Àìsáyà 49 ni ó sọ pé èmi dẹ̀ kí lè kóòtù ẹ̀ Yorùbá. Shall the prey be taken away from the mighty, or the lawful captive delivered? But all said the Lord, even the captive of the mighty shall be taken away, and the prey of the terrible shall be delivered. Ó ní àwọn tó ń bá mi jà ó lóun á bá wọn jà. Ó ní I will contend with them that contend with you. Ó ní màá fi ààbò mi bo àwọn ọmọ yín o. Ààbò mi ó máa fi bo àwọn ọmọ tọ́lọ́run fi fún mi. Ó ní òun wá jẹ́ kí àwọn ọ̀tá yẹn, òun wá jẹ́ kí wọ́n jẹ ẹran ara wọn. Ó ní wọ́n wá mu ẹ̀jẹ̀ ara wọn bí ẹni tó ń mu wáìnì. Ó ní gbogbo ẹran ẹlẹ́ran ara wa mọ̀ wípé òun Ọlọ́run yìí òun lolùgbàlà.
o my redeemer my saviour ẹni mímọ́ jùlọ ti Jákọ́bù. Bọ́lọ́run bó ṣe ń jà fọmọ rẹ̀ nìyẹn, bó ṣe máa ń jà fọmọ rẹ̀ nìyẹn. So oríṣiríṣi style ló lè lò, oríṣiríṣi ni ẹ tó bá bínú sí kò sọ́nà tọ́lọ́run ò lè gbà. Ìgbà tó bínú sáwọn ọ̀tá Mósè, àwọn tó ń gbógun ti Mósè, Mósè ṣé wọ́n nìkan ni wòlíì ni, ṣé wọ́n nìkan ló ń gbọ́ Ọlọ́run ni, Mósè ní ẹ ń díṣẹ́ Ọlọ́run lọ́wọ́. Ní ìsọ pé kẹ́ máa rárá, àwa náà ń gbọ́ Ọlọ́run, a fẹ́ máa sọ fáwọn èèyàn pé àwa gan ń gbọ́ Ọlọ́run, àjọ wa ń bí ni. Mósè ní òkè, ó dẹ̀ fẹjọ́ wọn sùn Ọlọ́run ní má wọ́rí kí ló fẹ́ kí n ṣe fún wọn. Mósè ní Olúwa mo fẹ́ kán kúkú ìyàtọ̀, inú kú téèyàn kankan ò tí ì kú rí. Ọlọ́run ní pé that's all right, mélòó ni wọ́n wọn mẹ́ta, Dóram, Kóram àti Abiram. Òkè, Olúwa ní ìwọ ilẹ̀ ó yára ni kó gbé wọn mì. Instantly ní ìṣẹ́jú kan ilẹ̀ dẹ̀ lánàá ó dẹ̀ gbé wọn mì. Ọlọ́run jẹ́ ká rí ìbínú Ọlọ́run. Ẹjọ́ Ọlọ́run bá bínú sí nǹkan burúkú ni o, nǹkan burúkú ni. Kò sẹ́ni tó lè bọ́ Ọlọ́run yìí lérí o. Ọlọ́run yìí tóbi ju ẹtẹ́yàn bá lérí lọ ní Ásáfù sọ. Pé torí nípa ìbáwí rẹ̀, ẹjọ́ Ọlọ́run bá báwí. Kò í sí Nebukadneza. Ìgbà tó gbé ti ẹ̀dẹ́ Ọlọ́run ní Nebukadneza, èmi náà ló ń sọ̀rọ̀ sí. Lọ́ máa jẹ́ koríko pẹ̀lú àwọn ẹranko fọdún 7 náà. Tí ẹ̀kan sí lọ́ máa jẹ́ koríko. That is the God that we serve o. Ọlọ́run ẹ̀rù ni o. Ẹ̀rù jẹjẹ ni o. Kò ṣe sáìdì àlàáfíà òun ló ti dá o. Sáìdì àánú Ọlọ́run òun ló ti dá. Òdìkejì Ọlọ́run kò ṣe rárá o. Iná ajónirun kò ṣe rárá o. Ìkan tí Ásáfù ń try àti sọ nìyẹn wípé ẹni tọ́lọ́run yìí bá wí ó finish ni o. Kò tún sí nǹkan kan tó kù bí ọ̀rọ̀ ìyá wa ní Olúwa má ní finito, ó má finish mọ́ ni. Verse 7 ó ní ìwọ ni o ní ìbẹ̀rù. Ọlọ́run yìí nìkan lè yẹn máa bẹ̀rù o. Ẹni tí Ọlọ́run tó bá ṣèdájọ́ àwọn ọ̀tá lójú ẹ̀rù á bá Ọlọ́run. Ẹ̀rù á bá ẹni náà mo fẹ́ sọ, ẹni tí Ọlọ́run bá ṣèdájọ́ lójú ẹ̀rù á bá mọ̀ pé Ọlọ́run yìí ó yẹ kéèyàn máa bẹ̀rù Ọlọ́run yìí. Pé Ọlọ́run yìí ò ṣe ẹni tí téèyàn lè máa yangàn àbí tẹ́ máa sọ pé kí lọ́lọ́run wọn fẹ́ ṣe. Kò ń ṣerú Ọlọ́run yìí o. Iná ajónirun ni o. Ásáfù sọ pé ìwọ Ọlọ́run yìí a ní ìwọ ló ní ìbẹ̀rù. Ìwọ ló ní ìbẹ̀rù o. Àti ta ló lè dúró níwájú rẹ? Talẹ̀ náà nígbà tó Ọlọ́run bá ń bínú tó lè sọ pé ìwọ Ọlọ́run kí ló fẹ́ ṣe? Talẹ̀ ni náà nígbà tí ìwọ bá bínú lẹ́ẹ̀kan ta ló fẹ́ dúró níwájú rẹ? Iná ajónirun. Prophet Nahum chapter 1 verse 6. Nahum sọ pé tọ́lọ́run bá bínú ó ní ìbínú rẹ̀ ó máa ń fọ́ àpáta. Ó ní tọ́lọ́run bá bínú ó ní ìbínú Ọlọ́run ó máa ń fọ́ á dẹ̀ máa pieces àpáta. That is the God that we serve o. Nahum 1 verse 6 ó ní ta ni ó lè dúró níwájú ìbínú rẹ? Ta ni ó sì lè dúró gba gbígbóná ìbínú rẹ? Á da ìbínú rẹ jáde bí iná, òun ló sì fọ́ àwọn àpáta. Ó fọ́ àwọn àpáta ni. Ẹ tó bá mọ Ọlọ́run yìí kò ní fọ́ Ọlọ́run yìí kò ní fi ṣeré o. Kò tiẹ̀ ní kò ní play pẹ̀lú Ọlọ́run yìí rárá. Verse 8 ó wá sọ wípé ìwọ mú ìdájọ́ di gbígbọ́ láti ọ̀run wá. Ilẹ̀ ayé bẹ̀rù ó sì dúró jẹ́. Nígbà tí ìdájọ́ ẹ̀ bá wá láti ọ̀run, gbogbo ilẹ̀ ayé máa mì tìtìtìtìtìtì ni o. Ó máa dúró jẹ́ ni o. Nígbà tí Ọlọ́run yìí bá bínú látọ̀run, gbogbo ayé á mọ̀ wípé ó bínú. Kò sí kan tí ò lè fi bá àwọn èèyàn jà. Kò sọ́nà tí kò lè gbà. Ṣẹ̀mọ̀ ìbínú rẹ̀ kò sí ìkan tí ìbínú Ọlọ́run tí kò lè ṣe. Ayé á mọ̀ pé Ọlọ́run bínú. Tó bá bínú everywhere á mì tìtìtìtìtì ni. Ní verse 9 ó wá sọ wípé nígbà tí Ọlọ́run dìde sí ìdájọ́, ẹ̀yin ni pé nígbà tí Ọlọ́run dìde, ṣé mo kó sọ pé wákàtí tóun máa ń wákàtí ìdájọ́ òun tó bá ti tó ó lòun á dìde, ó lòun á ṣe ìdájọ́. So Ásáfù wá sọ wípé nígbà tí Ọlọ́run dìde sí ìdájọ́, ṣé mo kó ń bẹ̀bẹ̀ ní Psalm 75 pé kọ́lọ́run dìde ni.
kó dìde kó ṣèdájọ́ àwọn ẹni ibi yìí. Ní verse 76 ó bá ń sọ wípé nígbà tí Ọlọ́run dìde sí ìdájọ́ láti gba gbogbo ọlọ́kàn tútù ayé là, nígbà tó fẹ́ gba àwọn èèyàn rẹ̀ là, àwọn tí ò lágbára, tí wọ́n ń fi agbára tí wọ́n ń fi ní wọ́n lára. Ó nígbà tó Ọlọ́run dìde, ó ní sẹ́là ẹ lọ ronú sí o nǹkan tó ń sọ yẹn, pé because Ọlọ́run yìí máa ń dìde o, ó máa dìde nígbà tó bá dẹ̀ dìde rẹ́rẹ́ àrùn o. Ó ní ẹ lọ ronú sí nǹkan tó ń sọ yẹn, because àkókò kan wà tó Ọlọ́run máa ń dìde sí ìdájọ́ o, tó máa gba gbogbo àwọn ọlọ́kàn tútù, tó máa gbà wọ́n là, tó máa gbèjà àwọn ọmọ rẹ̀, tó máa gbèjà wọn wá. Ní verse 10 ló wá ń sọ pé nítòótọ́ ìbínú ènìyàn yóò yọ. Ẹni tó ń bínú gan tó ń sọ pé kò sí nǹkan tọ́lọ́run yìí lè gbé òun ṣe, ìbínú èèyàn yóò máa tún mú ìyìn wá fún Ọlọ́run ni o. Ẹ rántí Saul of Tarsus, kò sẹ́ni tó rán Saul níṣẹ́ o, kò sọ́lọ́run kankan bí kankan tí wọ́n ń sọ, kò sẹ́ni tó gbéṣẹ́ fún o. A lọ gbàyè, a lọ máa pa àwọn kìrìsìtẹ́nì káàkiri, níbi tó bá ti gbọ́ pé wọ́n ti ń ṣe crusade, a lọ bẹ̀. Kò sẹ́ni tó ránṣẹ́ o, wọn àsanwó oṣù fún o. Sọ́ọ̀lù á ṣáà máa lọ, ó ṣáà ń bínú ni pé àwọn èèyàn yìí kò sọ́lọ́run kankan tí wọ́n ń sọ, irọ́ ni wọ́n ń pa, kò sí Jésù kankan bí kankan, wọ́n ń parọ́ ni. Eventually Sọ́ọ̀lù yẹn fún rẹ̀ nígbà tó pàdé Olúwa Ọlọ́run Ísírẹ́lì, ó fún rẹ̀ gan kọ́kọ́ gbà fọ́jú náà. Lẹ́yìn yẹn Ọlọ́run wá gba èyí lórí ẹ̀, ó fún rẹ̀ ló wá di Paul o, òun ló wá kọ gbogbo ẹ̀písù tá à ń kà lẹ́ni o. So nínú ìbínú Sọ́ọ̀lù Ọlọ́run tún gba èyí ni o, ó gba èyí ni Ọlọ́run tí ó yọ eventually olóògbà yìí lórí Sọ́ọ̀lù. Ẹni tó sọ pé kò sí Jésù kankan níbi kankan, tó fi kú Jésù ló ṣeṣẹ́ fún, tó fi kúrò láyé yìí Jésù ló ṣeṣẹ́ fún. Gbogbo ẹ̀písù tá à ń kà lẹ́ni yìí Paul ló kọ fún wa o. So tó bá kàn sọ pé ó bínú, in fact Ọlọ́run á tún gbà yín ní ìgbà tí Hámánì bínú, Ọlọ́run gbà yín lórí ẹ̀ ni, ó máa gbà yín lórí ẹ̀ ni. So ìbínú èèyàn kò dá iṣẹ́ Ọlọ́run dúró rárá. Ẹni tó bá sọ pé òun lágbára tó ń bínú, ó kàn bínú fúnra ẹ̀ ni o, torí ògo Ọlọ́run máa yọ o, iṣẹ́ Ọlọ́run máa di ṣíṣe o, Olúwa dẹ̀ máa gbògo, because Ọlọ́run yìí he has never lost a war, kò kú lógun kankan rí o, never. So ìkan tí Ásáfù ń sọ nìyẹn, ó ní tó bá kàn sọ pé òun bínú, tó ń bínú sí Ọlọ́run á tún gba èyí lórí ìbínú ẹ̀yìn ni o, torí Ọlọ́run á fi agbára rẹ̀ hàn, ó máa gba èyí lórí ìbínú rẹ̀ ni. Ó ní nígbà tí ìwọ bá fi ìbínú ìyókù di ara rẹ̀ lé àmùrè, àwọn tó bá wá tètè wá gbọ́n pé èmi ò bínú sí Ọlọ́run mọ́ o, lóòótọ́ mo bínú tẹ́lẹ̀ o, ṣùgbọ́n nísìnyí èmi ò bínú sí Ọlọ́run mọ́. Ó ní irú àwọn èèyàn Ọlọ́run á fi wọ́n ṣe àmùrè. Ṣé mo pé Ọlọ́run máa ń fi àwọn ọmọ rẹ̀ ṣe àmùrè ni, ó máa ń dì wá mọ́ra bí àwọn white garment ṣe máa ń di àmùrè mọ́ra, bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe máa ń di àwọn ọmọ rẹ̀ mọ́ra. So ẹni tó bá wá tètè gbọ́n tó sọ pé Olúwa èmi mo bínú tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí mo ti gbọ́ ń pa rẹ̀ èmi ò bínú mọ́. Ta ló fẹ́ bínú wájú iná ajónirun? Ta ló fẹ́ bínú wájú kìnìún ẹ̀yà Júdà? Ẹni tó bá change tó sọ pé èmi ò bínú o, Olúwa dẹ̀ fi irú wọn á fi ṣe àmùrè. Ẹ lè ka Jeremiah 13 verse 11, mo ti ń wo time. Jeremiah 13 verse 11, ó máa ń fi àwa ọmọ rẹ̀, ó máa ń fi wá ṣe bí àmùrè ni. Àfẹn tí ò bá gbọ́, ẹni tí ò bá gbà, ẹni tí ò fẹ́ rìn lọ́nà Ọlọ́run, irú wọn yẹn nìkan. Jẹ́ sáré kà Jeremiah 13 verse 11, nítorí bí àmùrè ti ń lẹ̀ mọ́ ẹ̀gbẹ́ ènìyàn, bẹ́ẹ̀ ni mo ṣe kí gbogbo ilẹ̀ Ísírẹ́lì àti gbogbo ilẹ̀ Júdà kí ó lẹ̀ mọ́ mi lára. Bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn. Bí àmùrè ṣe máa ń wà lẹ́gbẹ̀ẹ́ àwọn oní white garment tó máa ń fi sí aṣọ funfun yẹn, Ọlọ́run sọ pé bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ kí gbogbo àwọn ọmọ mi, bẹ́ẹ̀ mo ṣe fẹ́ kó rọ̀ mọ́ mi lára, àti orúkọ àti ògo àti ìyìn. Ṣùgbọ́n wọn kò fẹ́ gbọ́ o, gbogbo èèyàn kan ló fẹ́ gbà o. Ẹ tí ò bá fẹ́ gbà, Olúwa tì síta, bọ̀tẹ́lẹ̀ tó bá gbọ́ tó gbà, Olúwa máa dì lámùrè ni. So Ásáfù ń sọ ní verse 10 ni pé àwọn tó ronú wọn pìwàdà, tí àwọn òbínú máa ń ti wọn, wọ́n bínú tẹ́lẹ̀ but nígbà tán rí ipa tí Ọlọ́run tó kó láti dí pẹ̀lú àwọn tó ń bínú, àwọn yẹn surrender ni. Olúwa dẹ̀ fi wọ́n,
ó fi wọ́n di bí àmùrè ni. Olúwa fà wọ́n mọ́ra. Olúwa ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà náà. Kò sẹ́ni tó fẹ́ kó ṣègbé. But tó bá wá sọ pé tiẹ̀ le jù kó gbọ́n ju Ọlọ́run lọ, kó máa yí ní kó máa yí ní padà, ìbínú Ọlọ́run á wá dé. Verse 11 ó wá sọ wípé ẹ ṣe ìlérí ìfẹ́ kí ẹ sì san fún Olúwa. Ìyẹn ni pé gbogbo ẹ̀yin tẹ́ ti gba Ọlọ́run o, gbogbo ẹ̀yin tẹ́ mọ Ọlọ́run Ísírẹ́lì yìí, ìpè Ọlọ́run yìí àfikẹ́yà máa ṣe ìlérí ìfẹ́ kẹ́ fẹ́ràn Ọlọ́run yìí ni o. Ẹ sì máa san fún Olúwa. Ẹ jẹ́jẹ́, tẹ́ bá tẹ̀ jẹ́jẹ́ sọ́lọ́run yìí, ẹ san ẹ̀jẹ́ náà. Tẹ́ ẹ bá ní san ẹ̀jẹ́ náà, ẹ má jẹ́jẹ́ o, ẹ má jẹ́ o. Ṣùgbọ́n tẹ́ bá ti jẹ́ ẹ̀jẹ́, ẹ san ẹ̀jẹ́ náà, ẹ san fún Ọlọ́run yìí. Ọlọ́run tá à ń sìn yìí, Ọlọ́run dáadáa ni, Ọlọ́run títóbi ni. So Ọlọ́run wa yìí ó yẹ ká ṣe ìlérí ìfẹ́ fún, ká fẹ́ràn Ọlọ́run wa yìí. Ó náà ti ṣe ìlérí ìfẹ́ fún wa, ó dẹ̀ fẹ́ wa lóòótọ́. Káwa náà ká ṣe ìlérí ìfẹ́ kí a sì san fún Olúwa Ọlọ́run wa. Jẹ́ kí gbogbo àwọn tó tún yí wa ká, àwọn neighbor wa pàápàá, àwọn neighboring countries gbogbo nígbà yẹn náà ni wọ́n wá mú ẹ̀bùn wá fún Ọlọ́run Ísírẹ́lì. Nígbà tó Ọlọ́run tó ti dí pẹ̀lú Sennacherib àwọn Assyria, àwọn orílẹ̀-èdè tó kù ẹ̀rù Ọlọ́run bá wọ́n wá ń fún àwọn ọba Ísírẹ́lì, ọba kí ni ó tún máa ń fún wọn ní ẹ̀bùn ni. Wípé so àwọn neighbors, àwọn tó gbọ́n pa agbára Ọlọ́run wa, àwọn náà kan wá máa mú ẹ̀bùn wá fún Ọlọ́run. Torí ẹni tí ò bá ṣe bẹ́ẹ̀ tó fẹ́ bọ́ Ọlọ́run yìí ṣe, tó sọ pé ìwọ fẹ́ dá wà tí ẹ pé o lágbára tó fẹ́ lò, pé verse 12 ó ní máa gbọ́ o. Ìwọ tó sọ pé o lágbára tó fẹ́ ṣe bóun ṣe sọ ní verse 11. Ó lọ Ọlọ́run wa yìí, ó máa ń ké ẹ̀mí àwọn ọmọ aládé kúrò. Ó sì di ẹ̀rù sí àwọn ọba ayé. Ó máa ń dẹ́rù bá àwọn ọba ayé ni. Ó dẹ̀ máa ń gé àwọn ọmọ aládé kúrò. Àwọn tí wọ́n rò pé wọ́n lágbára, àwọn ọmọ ọba, àwọn tó lágbára, àwọn tó lẹ́sẹ̀, àwọn tó ní nǹkan ogun. Ọlọ́run máa ń gé wọn kúrò ni o. Á kàn dé gé wọn kúrò. Á gé wọn kúrò. Bó ṣe gé Herod kúrò, ṣé ẹ mọ̀? Á kàn gé wọn kúrò, á dẹ̀ rẹ́ndà wọn useless. Pé so nǹkan tẹ́ lè ṣe ni wípé ẹ wá gba Ọlọ́run yìí. Ẹ ṣèlérí ìfẹ́ fún un. Ẹ wá jẹ́ ìjẹ́, ẹ san ẹ̀jẹ́ yín fún un. Ẹ wá máa sin Ọlọ́run yìí. Ọlọ́run wa yìí, Ọlọ́run dáadáa ni. Ṣùgbọ́n èyí tẹ́ bá sọ pé ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ o, òun kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ni o. Wípé ó máa ń fi ìbẹ̀rù, ó máa ń fi ẹ̀rù, ó máa dẹ́rù bà yín ni. Torí Ọlọ́run yìí alágbára ni. Ọlọ́run ni olóní agbára lórí gbogbo àwọn orílẹ̀-èdè. Kò sí Ọlọ́run kankan níbì kankan ta lè fi Ọlọ́run wa yìí ta lè fi wé. Who can battle with the Lord? Who can battle with the Lord? Who can battle with the Lord? I say nobody. Kò sẹ́ni tó lè bájà. Ẹ tá bá lè bájà, nǹkan kí la wá fẹ́ máa ṣe o? Ká fi ṣọ̀rẹ́ ló kù. Ẹ téèyàn ò bá lè bájà, èèyàn á fi ṣọ̀rẹ́ ni. Nǹkan tí Ásáàfù sọ nìyẹn pé Ọlọ́run yìí kò ṣe é bájà o. Ọ̀nà wà fún ọ. Má bájà, fi ṣe ọ̀rẹ́. Ṣùgbọ́n tó o bá fi ṣe ọ̀rẹ́ o, iná ajónirun ni o. Tó bá dẹ̀ ṣèdájọ́ ẹ̀, kò sẹ́ni tó lè dúró o. Rẹ̀rẹ̀ àrùn o. Ẹni tó bá ti bínú sí, rẹ̀rẹ̀ àrùn. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú John 16 verse 33. John 16 verse 33. Ó sọ wípé nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín tẹ́lẹ̀, kí ẹ̀yin kí ó lè ní àlàáfíà nínú mi. Ṣé mọ̀ pé àlàáfíà àwọn èèyàn Ọlọ́run làwọn ọ̀tá wá gbógun tì ní Júdà? Ṣùgbọ́n torí pé ọmọ aládé àlàáfíà fún rẹ̀ gangan òun lọ́ba ní Júdà. Òun ló wà ní Síónì ní Júdà. Ó gbèjà àwọn èèyàn rẹ̀ jà. Ó pa gbogbo àwọn ọ̀tá wọn, ó pa wọ́n run. Ẹni tó bá fẹ́ ní àlàáfíà nínú ayé yìí àti nínú ayé tó ń bọ̀, ó láti gba Jésù Kristi yìí ní Olúwa àti olùgbàlà rẹ̀. Ọmọ rẹ̀ nìkan ló máa ń jà fún. Ṣẹ́gbọ́n Ásáàfù ní Júdà mọ Ọlọ́run. Ẹni tí ò bá mọ Ọlọ́run, báwo lọ́lọ́run ṣe fẹ́ ṣe jà fún? Báwo ni? Èèyàn láti mọ Ọlọ́run yìí. Kò sọ́nà mìíràn o. Jésù Kristi yìí sì ní ọ̀nà o. Kò tún sọ́nà mìíràn láti dọ́dọ̀ Ọlọ́run
Jésù Kristi yìí ni. John 10:9 ó sọ fún wa ní John 10:9 wípé èmi ni ilẹ̀kùn, bí ẹnìkan bá ọ̀dọ̀ mi wọlé òun ni a ó gbàlà. Ẹni tó bá gba ọ̀dọ̀ Jésù Kristi wọlé nìkan òun la máa gbàlà o. Ẹni tí ò bá gba ọ̀dọ̀, kò sọ́nà mìíràn, Jésù Kristi ti ẹnìkan ni kò tún sí. Òun ni ilẹ̀kùn náà, ó dẹ̀ ń kanlẹ̀kùn ọkàn yín báyìí. Ásáfù sọ wípé ìbínú èèyàn kò dáṣẹ́ Ọlọ́run dúró, ṣùgbọ́n àwọn tó bá sọ pé ò fẹ́ bọ́ Ọlọ́run bínú mọ́, ó ti gbọ́rọ̀ Ọlọ́run sí ẹ̀rù Ọlọ́run ti bà ẹ́. Ó mọ̀ pé Ọlọ́run yìí olójú méjì ni o, Ọlọ́run àánú ni o, ṣùgbọ́n iná ajó nínú náà sì ni, ó sì máa ṣèdájọ́ oníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá ṣe rí. Tó bá sọ wípé ò bọ́ Ọlọ́run bínú mọ́, ó fẹ́ bọ́ Ọlọ́run làjà, ó fẹ́ gba Jésù Kristi sínú ayé rẹ̀, ìwọ náà fẹ́ lálàáfíà láyé ta wà àti láyé tó tún bọ̀, wá gba Jésù Kristi sínú ayé rẹ̀. Jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹni tó bá sì sọ pẹ̀lú ọkàn rẹ̀ lóòótọ́ àti lódodo, tó gbàgbọ́ pé lóòótọ́ Jésù Kristi nìkan ni ọ̀nà, tó dẹ̀ kọ ayé àti èṣù tó kọ̀ sílẹ̀ pátápátá, tó dẹ̀ gbé àgbélébùú ẹ̀ tó ń tẹ̀lé Jésù Kristi, Ọlọ́run àlàáfíà á dẹ̀ fún ọ ní àlàáfíà látẹ̀ní lọ. Àwọn Jésù Kristi gan inú wọn á máa dùn, wọn á bẹ̀rẹ̀ sí ní kọ́mọ́ṣán ti tiẹ̀ lọ́jọ́ náà, àríra ayọ̀ mára wa lórúkọ Jésù. I got my mind made up and I won't turn back because I want to see my Jesus someday. I got my mind made up and I won't turn back because I want to see my Jesus someday. Goodbye, world. I stay no longer with you. Goodbye, pleasures of sin. I stay no longer with you. I made up my mind to go God's way for the rest of my life. I made up my mind to go God's way for the rest of my life. Thank you, Lord Jesus Christ. Thank you, Lord. The Lord bless you all in Jesus' name.